àwọn tí wọ́n jí àbúrò Adelabu gbé nìyí àti ọ̀nà tí wọ́n fi jí i gbé. Mo mọ ìwà aráalé mi kì í ṣe é bú. Bí ojú bá farabalẹ̀ ojú arímú, béèyàn bá sì pẹ́ lẹ́nu iṣẹ́ kan àjẹ́ ní ìdà níbẹ̀. Gẹ́gẹ́ bí àwa ti ń sọ láti ìgbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ wá pé àwọn ọmọ Yorùbá ló ṣe iṣẹ́ yìí tí wọ́n jí àbúrò Adébáyọ̀ Adelabu, ìyẹn ìyá àbèjì Ọláìdé Bùsáyọ̀ John Paul àti àwọn ìbejì ẹ̀ Peter àti Paul gbé lọ. Ọ̀rọ̀ náà ti hàn gbangba báyìí o. Lára ìṣòro tó wà ní Nàìjíríà tún fojú hàn. Yẹn náà sì ni pé kàkà kí gbogbo wa dìde gàn bí ìṣòro tàbí ìdààmú kan bá wa, ká jọ kojú ẹ̀ ká sì gba àwọn oníṣòro sílẹ̀. Kí àlà ó ti yí i mọ́ ọ̀rọ̀ òṣèlú tàbí ọ̀rọ̀ ẹ̀sìn tàbí ti ẹlẹ́yàmẹ̀yà. Kàkà kí a sì múra láti yanjú ìṣòro ọ̀hún níbi tí a ó ranjú sí nìyẹn títí tí ìṣòro náà yóò fi gbé gbogbo wa lọ. Nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀, àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí í dárúkọ Sunday Ìgbòho. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé wọ́n ń dárúkọ Ìgbòho nítorí ìfẹ́ gidi tí wọ́n ní sí i. Wọ́n ń dárúkọ ẹ̀ láti fi hàn pé Ṣèyí Mákindé àti ìjọba rẹ̀ kò ṣe kinní kan ni, àti pé ohun tó ṣe tì ní Ìgbòho ti ṣe yìí. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀, gbogbo wa la sì padà fojú rí i. Bákan náà làwọn kan ti bẹ̀rẹ̀ sí í dárúkọ Sàráfàdíìnì Àlí sọ̀rọ̀ ọ̀hún pé àwọn olóṣèlú alátakò ló wà nídìí ẹ̀, àwọn Àlí ni. Ọ̀rọ̀ náà sì jà rànyìnrànyìn débi pé Sàráfà fúnra ẹ̀ ní láti jáde pé òun ò mọwọ́ o, òun ò mẹsẹ̀ nínú ìjínigbé àwọn ẹbí Adélábù. Ohun tí irú àwọn àhesọ àti irọ́ burúkú báyìí máa ń dá sílẹ̀ ni pé kàkà kó tún nǹkan ṣe yìí máa ba nǹkan jẹ́ sí i ni. Bẹ́ẹ̀ ọ̀pọ̀ àwọn èèyàn ló fẹ́ràn irọ́ báyìí ju òótọ́ lọ láwùjọ wa. Ọ̀gá ọlọ́pàá pátápátá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Abímbọ́lá Olúgbéngà fúnra ẹ̀ ló kó àwọn oníròyìn lẹ́yìn tí wọ́n lọ sí ibi tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ ní agboolé Alárọ̀mí ní Ayégún níjọba ìbílẹ̀ Olúyọ̀lé. Ibi tí wọ́n ti rí wọn yìí kò jìnnà rẹpẹtẹ sí Eléwùrà, níbi tí wọ́n ti jí ọmọbìnrin yìí àti àwọn ọmọ ẹ̀ gbé ní ọjọ́ 3 oṣù kẹfà. Ọ̀gá ọlọ́pàá kó àwọn oníròyìn dé ilé náà kẹlẹlẹ. Àwọn 4 ni wọ́n ti mú. Àwọn 4 tí wọ́n sì mú yìí ọmọ Yorùbá ni wọ́n. Bó tiẹ̀ jẹ́ wọ́n ti pa Kelechi tó ṣeé ṣe kó jẹ́ ọmọ Ìgbò àti ẹnìkan tí wọ́n ní wọn kò tíì mọ orúkọ ẹ̀. Àwọn 4 yìí ni Wálé Abọ́lálẹ́wà, ẹni tí àwọn ẹgbẹ́ ń pè ní olóró, tí àwọn ọlọ́pàá sì ti ń wá òun tẹ́lẹ̀ bí ọ̀daràn. Bẹ́ẹ̀ ni wọ́n mú Dáre Oyèdélé tí wọ́n ń pè ní Solution, Sẹ́míù Ṣọ̀lá àti Adéyẹmí Ayọ̀bámi. Àwọn méjèèjì tó ṣètò ibi táwọn ajínigbé náà gbé ìyá àbèjì àti àwọn ìbejì ẹ̀ lọ. Kò sí Fúlàní kankan nínú wọn. Ohun tó sì tún ṣẹlẹ̀ ni pé iṣẹ́ náà kì í ṣe iṣẹ́ pàjáwìrì. Kọmíṣánná Olúgbéngà ṣàlàyé fáwọn oníròyìn ní olú iléeṣẹ́ ọlọ́pàá ní Ẹlẹ́yẹlé pé fún bí oṣù kan láti ìbẹ̀rẹ̀ oṣù karùn-ún ọdún yìí làwọn ajínigbé náà ti ń dọdẹ àwọn èèyàn yìí, tí wọ́n ń ṣọ́ obìnrin náà lọ́sàn-án lóru, tí wọ́n ń rí bó ti ń rìn, ìgbà tó ń jáde àtìgbà tó ń gbé ọmọ ẹ̀ lọ sílé ìwé àtìgbà tó ń padà lọ gbé wọn. Gbogbo ibi tó ń rìn sí pátá ni wọ́n ti mọ àti bó ti ń rin ìrìn ẹ̀ gbogbo. Lẹ́yìn náà ni wọ́n gbé iṣẹ́ náà jáde. Gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá ti wí, àwọn ajínigbé gbìyànjú láti ra ẹnìkan nínú ilé àwọn àbúrò Adélábù yìí. Wọ́n ń fẹ́ fọgbọ́n tán kó lè bá wọn ṣiṣẹ́, kó lè sọ gbogbo ìrìnsí àti ìṣesí obìnrin náà àti àwọn aráalé ẹ̀ kí wọ́n lè mọ bí wọn yóò ti ṣètò ìjínigbé náà tí kò ní yingin. Torí pé wọn ò rí ìyẹn ṣe ló jẹ́ kí wọ́n kúkú ṣe ìwádìí àti ìfimúfínlẹ̀ náà fúnra wọn títí tí wọ́n fi rí ọgbọ́n ẹ̀dá tí wọ́n sì dùbú àwọn tìyá tọmọ náà lọ́nà tí wọ́n gbé wọn lọ. Mọ́tò Corolla aláwọ̀ eérú tí wọ́n gbé wá kì í ṣe mọ́tò tó ní nọ́mbà tàbí èyí tí wọ́n fi orúkọ ẹ̀ sílẹ̀ níbìkan. Ó jọ pé irú iṣẹ́ aburú tí wọ́n ń lo mọ́tò náà fún láti ilẹ̀ nìyẹn. Àti pé wọ́n ti ṣètò ibi tí wọ́n ń gbé obìnrin náà lọ sílẹ̀. Wọ́n ti mọ ọ̀nà burúkú tí wọn yóò gbà débẹ̀ tí wọn kò fi ní bọ́ sọ́wọ́ àwọn agbófinró. Àti pé lásìkò tí wọ́n ṣe iṣẹ́ náà, àwọn ọlọ́pàá ò tíì ní bẹ̀rẹ̀ iṣẹ́ rẹpẹtẹ. Torí àsìkò tí àwọn tí wọ́n ṣiṣẹ́ alẹ́ yóò máa gbé iṣẹ́ fún àwọn oníṣẹ́ àárọ̀ ni. Àwọn ọlọ́pàá tí wọ́n sì ń darí ọ̀nà pàápàá kò ní tí ì dé ojú pópó nítorí súnkẹrẹ fàkẹrẹ kankan ò tíì ní ṣẹlẹ̀ ní kùtùkùtù òwúrọ̀ bẹ́ẹ̀. Èyí fi hàn pé àwọn èèyàn náà ti ṣètò náà parí. Wọ́n mọ̀ pé àwọn ọlọ́pàá kò tíì ní jáde síta torí ìgbàgbọ́ ni pé kò sẹ́ni tí yóò ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ láàrin ìgboro nírú àsìkò bẹ́ẹ̀ níbi tí ojú ayé gbogbo yóò ti lè tó wọn. Nígbà tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ tí àwọn ọlọ́pàá fọ́n jáde,
ẹni tí wọ́n kọ́kọ́ wá tí wọ́n sì mú ni wálé Abọ́lálẹ́wà nítorí tí àwọn ọlọ́pàá ti ń wá òun tẹ́lẹ̀. Ó sì ṣeé ṣe kó jẹ́ wọ́n ti mọ̀ ọ́n mọ iṣẹ́ ìjínigbé tàbí àwọn iṣẹ́ burúkú bẹ́ẹ̀. Ohun tí àwọn míì sì ṣe máa ń nígbàgbọ́ pé kò sí ọ̀daràn kan láàrin ìgboro táwọn ọlọ́pàá ò mọ̀ àfi tí wọn ò bá fẹ́ mú un. Ṣé ẹni tó rí ẹnìkan tó ń bọ̀ lọ́ọ̀kan tó ní káwọn tó kù má jẹ́ kó jẹun lọ́dọ̀ àwọn nítorí òkèlè tó máa ń bù tóbi jù ti rí tọ̀hún níbi tó ti ń jẹun rí ni o. Àbí báwo ni ìbá ti mọ̀ pé òkèlè ẹ̀ tóbi? Àwọn ọlọ́pàá tó tọ́ka sí Wálé ti gbọ́dọ̀ mọ̀ pé ara iṣẹ́ tó ń ṣe nìyẹn, àmọ́ kí wọ́n má tí ì rí igbá lọ́rùn ọwọ́ mú. Ìdí ni pé nígbàrà tí wọ́n mú Wálé yìí ohun gbogbo bẹ̀rẹ̀ sí yanjú ni o, nítorí òun ló jẹ́ kí wọ́n rí Dáre Oyèdélé tí wọ́n ń pè ní Solution mú. Ọ̀rọ̀ Dáre yìí le díẹ̀ torí atún ọkọ̀ ṣe ni wọ́n pè é. Àdúgbò àwọn tí wọ́n jí gbé yìí ló ń gbé, tó ń lo mọ́tò ńláńlá tó sì ń ṣe bí èèyàn gidi pẹ̀lú owó rẹpẹtẹ lọ́wọ́. Ẹni tí máa lo ọkọ̀ ayọ́kẹ́lẹ́ oríṣiríṣi ni. Láti ìbẹ̀rẹ̀ dópin ètò náà, ọ̀gá ọlọ́pàá ní kò sí èyí tí kò mọ̀ o. Bí wọ́n ti ń ṣọ́ wọn tòsán tòrí, bí wọ́n ti ń wá ilé tí wọn yóò gbé wọn sí sílẹ̀, àti bí wọ́n ti kọlù wọn lọ́jọ́ tí wọ́n gbé wọn lọ. Òun Dáre yìí ló sì fẹ́rẹ̀ẹ́ dàbí ọ̀gá pátá fún ìjínigbé àwọn ẹbí Adelabu torí àdúgbò ẹ̀ ò jìnnà sí tiwọn. Àwọn ọlọ́pàá ní nígbà tí àwọn ti lè mú Solution, ọ̀rọ̀ tó kù yanjú nítorí kíá làwọn ti mọ̀ nípa Sẹ̀míù Ìṣọ̀lá àti Adéyẹmí Ayọ̀bámi, àwọn tí wọ́n ṣètò ilé tí wọ́n gbé àwọn ìgbèkùn náà pamọ́ sí ní agbègbè Làdó, Ayégún, ìgboro ìlú Ìbàdàn. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ ètò láti lọ yabo ilé tí wọ́n gbé wọn pamọ́ sí. Nírọ̀lẹ́ ọjọ́ 6 oṣù kẹfà yìí, ìyẹn Sátidé ìjẹta, àwọn ọlọ́pàá dìgbòlùjà náà gbéra sọ ó dọ̀hún. Ohun tí àwọn ò mọ̀ ni pé àwọn èèyàn náà ti dira sílẹ̀ dé àwọn o. Wọn kò mú ọ̀rọ̀ náà ní kékeré rárá nítorí àwọn náà ní àwọn ìgbáradì tí wọ́n ti ṣe fún iṣẹ́ wọn. Wọ́n ní ìbọn ńlá atamátàsé tí wọ́n ń pè ní bomb action rifles 3, àpò ọta ìbọn 14 àti àwọn èlò ìjà míì gbogbo. Nítorí bẹ́ẹ̀ bí àwọn ọlọ́pàá ti yọ lọ́ọ̀kan, àwọn ò mọ̀ pé ọ̀kan nínú wọn tí wọ́n ń pè ní Kelechi wà lójú ọ̀nà tó ń wò wọ́n. Òun wà lórí àgà tó ń ṣọ́ ìgbà tí àwọn ọlọ́pàá tàbí agbófinró kankan lè yọjú. Bó ti rí wọn báyìí ló ṣínà ìbọn fún wọn tó yìn léraléra. Àmọ́ àwọn ọlọ́pàá tó wá náà kì í ṣe gbẹ̀wò dání o, wọ́n múra wá ni. Kíá ni wọ́n yanjú òun, wọ́n mú un balẹ̀ láì ní wàhálà kankan. Wọ́n sì ṣe bẹ́ẹ̀ náà fún ẹnì kejì ẹ̀ tí wọ́n jọ múra ogun yìí. Wọ́n pa àwọn méjèèjì lọ́wọ́ kan. Lẹ́yìn tí wọ́n pa wọ́n ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wọlé lọ. Níbẹ̀ ni wọ́n sì ti bá àwọn míì tí wọ́n sì kó wọn. Ọ̀kan ti ságun orí òkè àjà nínú wọn nígbà tó rí i pé omi ti tán lẹ́yìn ẹja. Àmọ́ wọ́n fà á jáde torí ìràwé ìdájọ́ ilẹ̀ kó sùnke. Pọ̀ ló jábọ́ bí àpò èrè nígbà tí wọ́n nawọ́ ìbọn sí i láti ìsàlẹ̀ ni wọ́n bá fi ṣòkòtò ẹ̀ fà á jáde. Àwọn míì náà gba ọta ìbọn sára o, àmọ́ wọ́n gbé ọta ìbọn náà lọ. Àwọn ọlọ́pàá kò tí ì dẹ̀yìn lẹ́yìn wíwá wọn. Báyìí ni wọ́n bá ìyá ìbejì àti àwọn ìbejì ẹ̀ níbi tí wọ́n kó wọn sí nínú yàrá kan níbẹ̀ tí ìjayà àti ìbẹ̀rù sì hàn lójú àwọn mẹ́tẹ̀ẹ̀ta kó tó di pé àwọn ọlọ́pàá tó gbọ́ Yorùbá sọ Yorùbá sí wọn tí wọ́n pé kí wọ́n má bẹ̀rù, kò sí kinní kan fún wọn mọ́ kí wọ́n dìde. Bẹ́ẹ̀ ni wọ́n dìde tí wọ́n sì kó wọn padà sọ́dọ̀ àwọn ẹbí wọn. Inú ìyá tó bí Ọláìdé dùn, ìyẹn Olúfúnmiláyọ̀ Adégòkè Adelabu. Inú ìyá náà dùn débi pé níṣe ló ní òun yíra nílẹ̀ fún Ọlọ́run nítorí oore ńlá tó ṣe fún òun yìí. Fúnra ìyá náà ló ṣàlàyé pé Láìdé yìí, ìyẹn ìyá ìbejì ni àbíkẹ́yìn òun. Ìlànà sì tójú ìyá ẹ̀ kó ìkànnì tójú ìyá ẹ̀ wẹ̀wù ẹ̀jẹ̀. Abiyamọ wo ni yóò wá jẹ́ kí làlúrí bá ọmọ òun lójú òun? Ìyá náà ní èyí tó mú ọ̀rọ̀ náà kó òun láyà sókè gidi ni pé kò tí ì ju ọjọ́ kejì tí òun tún rí ìròyìn àwọn tí wọ́n jí gbé ní ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ nítòsí Ògbómọ̀ṣọ́ tí òun bẹ̀rẹ̀ sí ṣàdúrà pé kí Ọlọ́run yọ wọ́n jáde lálàáfíà o. Òun ò sì mọ̀ pé ara òun ni só ti ń rùn, òun ò mọ̀ pé ara òun lòun ń gbàdúrà fún. Àfi bí ìròyìn ṣe jáde pé wọ́n ti gbé ọmọ òun alára lọ. Àwọn ọlọ́pàá tí kò fi ìròyìn bí wọ́n ti rí àwọn èèyàn náà mú falẹ̀ jẹ́ kí ariwo rọlẹ̀. Torí kódà bí Sàráfàdíìnì Àlí ṣe àlàyé jù bẹ́ẹ̀ lọ, olè tó jà tó gbé fìlà lèmọ́mù yóò gbé orúkọ lèmọ́mù mọ́ o, nítorí pé òun àti Adébáyọ̀ Adélábù ni alátakò ara wọn nídìí òṣèlú APC. Àwọn púpọ̀ ti dìde dúró láti ti kinní náà mọ́ Ọlọ́run. Òun tó jẹ́ kóun náà sáré jáde pé
epo lòún rù o, òun ò ṣọ̀rẹ́ oníyangí o, kí wọ́n má sọ̀kò fọ́ òun lépo. Ọláyíwọlá Alága ló ń ṣe àkọsílẹ̀ ìròyìn àwọn ajínigbé Ìbàdàn yìí fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.